Àjùmọ̀bí ọmọ Kamaldeen Akínọlá Àyìnlá Akínbóyè o ọmọ Saidat Adéníkẹ́ Àyọ̀ká Akínbóyè o ìwọ ṣàdílé àwọn bàbá rẹ̀ ilé ọmọ olódò ọba nílé Odídẹrẹ́ Adéjọkẹ́ ṣọdún ayọ̀ ó ti ṣọdún owó Ṣàkírà ṣọdún ayọ̀ ó ti ṣọdún owó ó ṣọdún ọlá ó ṣọdún ọmọ ọdún àìníkù baálẹ̀ ọrọ̀ Ṣàkírà ṣọdún ayọ̀ ó ti ṣọdún owó Adéjọkẹ́ ṣọdún ayọ̀ ó ti ṣọdún owó Ọlájọkẹ́ ṣọdún ayọ̀ ó ti ṣọdún owó ó ṣọdún ọlá ó ṣọdún ọmọ Àjọkẹ́ ọdún àìníkù baálẹ̀ ọrọ̀ Ṣàkírà ṣọdún ayọ̀ ó ti ṣọdún owó Adéjọkẹ́ ṣọdún ayọ̀ ó ti ṣọdún owó Ọlájọkẹ́ ṣọdún ayọ̀ ó ti ṣọdún owó. Ìbàlódé tòní o Ṣàkírà mo rí ibà lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ ogójì ọdún nílé ayé. Ogójì ọdún nílé ayé o ọmọ Akínbóyè mo kí ọ kú oríire àyájọ́ ọjọ́ bí rẹ̀ tòní o. Ọmọ oníwọ̀ lọ́dọ̀ ọba Tẹ́nígbọ̀lá ọmọ Atẹ́níkì ń tó ògbọ́ rẹ̀. Adéjọkẹ́ ọmọ Olúyàlé ìyàgì òkò mo ní o mọ́ gbọ́ dídùn ẹnu mi bí mo ṣe ń wí. Ṣàkírà Akínbóyè Àjẹtùmọ̀bí àyájọ́ ọjọ́ bí rẹ̀ lónìí jẹ́ mo kí ọ ní kíkí owó. Adéjọkẹ́ mo kí ọ ní kíkí ọmọ ní kíkí àjètè ní kú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ o. Torí pàlájà Mariam Fagbèrò àti Mrs. Aisha Mabodò Àjẹtì ti sanwó obìnrin àwọn wọ́n rán mi ìwà wọ́n ní mọ́ kí ọ. Ṣàkírà ọmọ Akínbóyè mọ́ ń gbọ́ ilé ló bá wà ní owó òde ẹ̀yìnkùnlé ló bá wà ní owó dẹ̀dẹ̀ wò bí yàrá ló bá wà ní mọ́ kọ́kàn lé. Ogójì ọdún ló pé lónìí o ọba mi aláwùrà bí àjòsẹgbẹ̀rún ọdún nílé ayé. Wọ́n dàgbà wá dògbó wá jà wọn òbí tó bí ọlọ́mọ lọ nílé ayé bí ò ní fọ́dún èyí ṣàṣemọ̀ lágbára Ọlọ́run ọba. Ìyá Aisha Michelle Àbíkẹ́ Àjẹtùmọ̀bí ìyá Amira Alisha Tèmítọ́pẹ́ Àjẹtùmọ̀bí o mo lò ní fọ́dún èyí ṣàṣemọ̀ bá mi gbóhùn sókè kó mọ ṣàmì àṣẹ. Àdàgbà ọmú ní tó ṣe ìgbà ọdún láyé ọdún kan ni yóò máa jẹ́ fún wọn. Torí párapọ́pọ́ lábẹ́tù ibi kíjà lábẹ́kùn ìta gbangba bá ilé abẹ́rẹ́ ajílẹ̀ kége. Òjòjò wá ní ṣòwò kó má ṣe iná jà kókókó lárọ̀ tàlẹ́ àtọwọ́ àtọmọ kó mọ̀ bá ọgbẹ́ o. Alájà Mariam Fagbèrò ló ní mọ́ kí ọ. Mrs. Aisha Mabodò Àjẹtì ló ní mọ́ kí ọ o. Wọ́n ní mọ́ kí ọ dé láwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Torí pọ́ ní gangan ní ìsàyájọ́ ọjọ́ bí rẹ̀ ọjọ́ tí màmá bí ọ sílẹ̀ àyókù ọdún okú àṣeyẹ tòní o. Àjọkẹ́ mo lò ní fọ́dún èyí ṣàṣemọ̀ lágbára Ọlọ́run ọba. Ọmọ oníwọ̀ olódù ọba o. Adéjọkẹ́ mo ní ṣe mọ̀ nìṣó. Ṣé kì í mọ̀ nìṣó nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ní ìwọ. Ṣàkírà ọmọ Kamaldeen Akínọlá Àyìnlá o. Ṣàkírà Adéjọkẹ́ ọmọ oníwọ̀ olódù ọba Tẹ́nígbọ̀lá ní ọmọ Atẹ́níkì ń tó gbọ̀rọ̀ ìwọ olódù ọba nílé Odídẹrẹ́. Ìwọ tí onílẹ̀kùn bẹ́ẹ̀ ni òní kọ́kọ́rọ́. Ẹrú wẹ́wẹ́ wọ̀fà wẹ́wẹ́ ni wọ́n fi ń délé láwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ìwọ tí Odídẹrẹ́ pété ò lè pé tán. Mẹ́bí wọ́n bí kún lódídẹrẹ́ pé tẹnu rẹ̀ kakó robo tó dídẹrẹ́ ọmọ ẹja ọmọ bí ìwọ́n gbẹ́gbà lọ nílé bàbá tó gbé bí ọlọ́mọ. Ìwọ ọmọ dákó ọmọ dábò ọmọ dágbàdá lérí àgbàdá mébòhùn ni wọ́n kó kí láwọn bàbá tó gbé bí ọlọ́mọ.
ìwọ lọmọ akáwọ́ ṣòwò ọmọ akọ́bí ìṣọ̀rọ̀ ọmọ olúgbọ́n àgbẹ̀nìyàn ọmọ ọba ìyàmù àgbẹ̀nìyàn ọmọ olóòlà ti sá kẹ́kẹ́ àjọkẹ́ o ìwọ làlájọ́ ọmọ olóòlà ti ká àbájá ìwọ tí ò bá sọ ní kọlà tí ò bá sọ ní kọlà yóò sì mọ tẹ̀rọ nílé bàbá tó gbé bí ọlọ́mọ ni èrò jẹ ní àgbẹ̀ mo ní bẹ́ẹ̀ bá ti dọ́dún ọba kẹ́ ẹ dúró owó ju owó wọn jẹ́sẹ̀ yẹ ò tó mi ìrù ọ̀kẹ́rẹ́ ò mọ̀mọ́jú mi ọba àwọn òtòòrò bọ́ọ̀mí ọ̀bọ̀ bá má tòrò kí la fẹ́rẹ́ òun mú bàbá mú bọ̀ ṣe mi gan la fẹ́rẹ́ òun mú bàjágun lé bàbá tó bí ọlọ́mọ òòṣà méjèèjì èèwọ̀ kéèjì yẹn o mọ lọ́ọ̀ṣà méjèèjì èèwọ̀ kéèjì yẹn bẹ́ẹ̀ ni kéèjì ẹ̀kọ́ bá lẹ́bàá tilẹ̀ ogun ni wọ́n tọrọ lọ́wọ́ ọba jẹgbanigbani wọn mo lè lòdì yọmọ rẹ jọ ẹbí ọlọtún ní kò yí ni wọn mẹrù lọba o Àjọkẹ́ Adé o ọmọ èjì ní àgbẹ̀ o àgbẹ̀ ní ọmọ ègbówó là lọ́wọ́ àwọn bàbá tó bí ọlọ́mọ béèyàn bá gbówó là lọ́wọ́ tí wọ́n pèrègèdè làbíàmọ́ bẹ́ wọn lọ́wọ́ nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ akíndìkẹ́ dòdò aládòdò bìrìbìrì mo pọ́n mi lọ́ládòdò mọ́ èrò àgbẹ̀ mo ti já dòdò mi ìwọ olódò ọba ọmọ tẹnigbọ́lá kí n tó gbọ́ rẹ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ìwọ ọlọ́mọ bá ní tèrè ọmọ olúyàlé olúyàjò oko ọmọ aládé lámọ́ o ìwọ olódò ọba tẹnigbọ́lá kí n tó gbọ́ rẹ ìwọ tó nílẹ̀kùn bẹ́ẹ̀ ni oníkọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ìwọ̀fà wẹ́wẹ́ ni wọ́n fi ń délé nínú ilé bàbá tó bí ẹgbẹ́ ọlọ́mọ ni Ṣakiratu o Àjọkẹ́ ọmọ Akínbóyè o mo ní mo ṣe tó tún nílé màmá tó gbé bí ọlọ́mọ nílé Ṣáídátù Adéníkẹ́ Àyọ̀ká Akínbóyè náà ni Ìjẹ̀bú gbọ́ ni wọ́n o gbogbo èrò ti bá rè bẹ́ẹ̀ tí wọ́n bá rè bẹ́ẹ̀ kọ́ mọ́ sáfara nínú ilé màmá tó gbé bí ọlọ́mọ ni àwọn ọlọ́mọ lóbi ikọ̀ wọ́wọ́ ti rí wọ́n ọmọ olóbi ikọ̀ wọ̀wọ̀ ti rí wọ̀ èyí tó bá fẹ́ tẹ̀ ní àmọ́ wọ̀ sápò ẹni ni èyí tó fẹ́ tẹ̀ ní àmọ́ wọ̀ sínú gbó ẹranko burúkú àríhùn mú jẹ jẹjẹ lóbi bá nírọ̀ lóòkì tẹ̀fọn ọmọ olóbi ikọ̀ wọ́wọ́ ti rí wọ́n ilé olóbi ikọ̀ wọ̀wọ̀ ti rí wọ̀ obì tó bá ṣàánú ẹni àmọ́ wọ̀ sápò ẹni ni èyí tó ṣàánú ẹni àmọ́ wọ̀ sínú gbó ẹranko burúkú àríhùn mú jẹ nínú ilé màmá tó gbé bí ọlọ́mọ ìwọ lọmọ Lísà nígbò ọmọ Lísà lódò ọba arákùn aródò gbólú ọmọ lábọ owó nìyàn ìwọ lọmọ aṣàlẹ jẹjẹ ọmọ aṣàlẹ jẹjẹ ọmọ aṣàlẹ jẹjẹ bí ẹni tí yòrò bìnrin nínú ilé màmá tó bí ọlọ́mọ ọmọ aṣàlẹ jẹjẹ bí ẹni tí yòrò bìnrin ọmọ abayakúnlé títí ogún bí ọgbọ̀n ayábẹ nínú ilé màmá tó gbé bí ọlọ́mọ ọmọ wọn ní Ìjẹ̀bú Igbó Ṣakiratu Ajétúmọ̀ bí o bówú Ìjẹ̀bú àwọn onírẹ̀ ní wíníwíní o bówú Ìjẹ̀bú àwọn onírẹ̀ ní wíníwíní ayégbàjẹ̀bú ó tún lè fẹ́ ní rẹ̀ yóò kù sọ́dún alágẹmọ ní lẹ́mọ lágẹmọ àbí ìdó wíníwíní kò kúkú sẹ́ni tó mẹ́gùn wọgbó bàrà rí ìbá ló mẹ́gùn wọgbó rẹ̀ mọ́ gbogbo ọmọ afínjú Ìjẹ̀bú ní fọkọ rẹ̀ jápè náà ọmọ dúró máa dé o ẹ̀sọ́ pẹ̀lú ọmọ kí ọwọ́ lọ́mọ dúró mọ́sù pẹ̀dì ìyẹ̀jẹ̀ nínú ilé mọ̀mọ́ rẹ̀ ọmọ aládìyẹ òkòkò mọ̀gá adìyẹ bá lóòkun aró orókun mo lára òrádìyẹ ìwọ lọmọ ń ṣe ní ọ̀yọ̀yọ̀mọ̀yọ̀mọ̀ torí ohun tí ń ṣe ní olè pa ni mà pẹ̀lú ọmọ mo rẹ́yẹ tán ọmọ moroko tó ẹyẹ sí ti lọ ọmọ tí ń bẹ nílé wọn ò rọbẹ ọbẹ tí ń bẹ nínú ilé o kò mọ̀mọ́ pọ́n nínú ilé mọ̀mọ́ rẹ ní Ìjẹ̀bú lọ́mọ èrè níwà. Ṣakiratu Adéjọkẹ́ Àjọkẹ́ o mo lóòní fọdún èyí ṣàṣemọ́ lágbára Ọlọ́run ọba ogójì ọdún tòní onípìmọ̀ ọdún fún wọn orí òjò ṣe lùgbàlùgbọ̀ ọdún nílé ayé wàá sọgọ̀rún ọdún nílé ayé o ikú ò ní pa àrùn ọmọ nígbé ọdẹ ikú ò ní gbọmọ pa lọ́wọ́ rẹ̀ àrùn ò ní gbọkọ pa lọ́wọ́ rẹ̀ kórìjọ ṣe lùgbàlùgbọ̀ ọdún nílé ayé yọ̀bọ̀ báyìí ní tó ẹnu gbín mo ní ìwọ ti yọ bọ́rọ́ lọ́wọ́ ikú ó ti yọ bọ́rọ́ lọ́wọ́ àrùn gbogbo wọn bá fọwọ́ rẹ̀ ṣe kàṣà ìdànù nílé ayé ń bí ó ti sọdún ọdún yìí náà
wá ṣe tẹ̀mí sí nínú owó nínú ọmọ nínú àìníkú baálẹ̀ ọ̀rọ̀. Mo ní o mọ rántí o mọ ṣe gbàgbé o. Tọ́lájà Mariam Fagbero àti Mrs. Aisha Mabodo Àjẹtì lónìí mọ kí iyọ̀. Àwọn wọn nígbà ọdún láyé ọjọ́ kan ni kó mọ jẹ́ fún wọn. Wọ́n ní tilé rẹ̀ rùkú wọlé. Wọ́n ò màmá ní tọ́jẹ́dẹ́ rẹ̀ rùkú jáde. Ìyá Aisha ìyá Amira onítọ́nà ọmọ sàré ọmọ tó bí sílé ayé. Ẹgbẹ̀rún ọdún láyé ọjọ́ ọ̀kan ni yóò mọ̀ ń jẹ́. Okú ọdún okú àṣeyẹ tó níyàn. Àríkẹ́ Adé ni mi ò lóhùn adùnlé mi jẹ́ super chanta ni mi ọmọ ayé tó rò mọ́jọ́. Èmi lọ́mọ wọn lẹ́gbàdo má jẹ́ gbàsán bàbá tóbi lọ́mọ yé wá ni mi ò. Mo ní ẹ dákun jẹ́ mo fèyí ṣe lọ ni ó dìjọ́ mi.